من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣẹ̀dá àwọn ọmọ ènìyàn tó sì fi ètò sínú ìṣẹ̀dá wa. Ìkẹ́ Ọlọ́run ọlá rẹ̀ kó máa bá aṣíwájú wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà ànábì títí di ọjọ́ ẹ̀san. Mo kí olórí ìjókòó olóríire ìjókòó hadha bayanu linnas àwọn dókítà fọdúrà dókítà Sheikh Abdulghani Abdulhamid Akorede Agbárígidoma kí wọ́n sábà ṣe dáadáa fún wọn. Ọlọ́run má jẹ́ ká wá wọn ti níbi nǹkan dáadáa títí láéláé. Mo fi kíkí wọn, mo fi kí gbogbo àwọn tí Ọlọ́run fi ìjókòó yìí pé orí wọn tí wọ́n ń jẹ́ kí ìjókòó yìí kó máa jẹ́ shajaratan tayyibah tuti ukulaha kulla hin, tí ń jẹ́ igi dáadáa tí ń so èso rere fáwọn èèyàn ní gbogbo ìgbà. Ní àpapọ̀ wọn kí Ọlọ́run kó má pín wọn nípa àti àwọn tí wọ́n ń kún wọn tí jòkó náà ń fi rọrùn ní gbogbo ìgbà tí máa wá àtàwọn tó ń ṣe jòkó ẹ̀sìn báyìí. Lẹ́yìn bẹ́ẹ̀ mo kí àáfàá mi àwọn aṣáájú wa àgbà bàbá wa Fadilatu Dr. Qasim Badamasi láti Jami'atul Hikma. Mo fi kí tiwọn náà, mo fi kí gbogbo àwọn àáfàá àgbà tí a pè tí wọ́n wà ní ìjòkó kí wọ́n sábà san wọ́n ní ẹ̀san rí. Mo ti àti bí kí tí mo kí àwọn olórí wa àti àwọn àáfàá wa, mo kí àwọn tí a pè wá ní àlejò wa tí atọ́kùn wa ṣẹ̀ṣẹ̀ dákọ̀ wọn tán àtàwọn tó ti kọ́kọ́ dé àti àwọn tí wọ́n dé lápapọ̀ àti gbogbo àwa tá a pè lẹ́papọ̀ nísàlẹ̀ tá a jẹ́ àwọn ọkùnrin lókè tá a jẹ́ obìnrin àti àwọn tí wọ́n wà níta. Mo dá kíkí Islam padà fún gbogbo alẹ́ kan náà papọ̀ wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Gẹ́gẹ́ bí a ti gbọ́ lẹ́nu chairman wa wípé ìjókòó wa tòní ó kó nǹkan méjì tó ṣe pé iṣẹ́ rere àbí iṣẹ́ ńlá kan náà ni àwọn méjì jọ ń ṣe papọ̀, ṣùgbọ́n tí a máa ń fún wọn ní orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀. Tí a bá fẹ́ jọjọ báwọn èèyàn bá fẹ́ sọ òyìnbó gẹ́gẹ́ bí tí a máa ń ṣe sọ fún wa nísìnyí, àwọn náà ni àwọn tí wọ́n ń ṣe ọdẹ ẹranko tó lè nìyẹn la kó mọ̀ bá nìyẹn la àti tá à ń pè ní ọlọ́dẹ àbí ọdẹ apẹran, àti àwọn tí wọ́n ń ṣe ọdẹ ẹranko èèyàn tó náà tún lè nìyẹn la bákan náà tí à ń pè ní àwọn ọdẹ asọ́de tí ń jẹ́ àwọn tó ń dáàbò bo dúkìá wa nínú ilé. Àwọn tó ń dáàbò bo dúkìá nínú ilé torí kí ẹranko ènìyàn má bàa ní wá lára náà ni àwọn asọ́de. Àwọn tó ń dáàbò bo dúkìá wa nínú ilé kẹranko ògbẹ́ má bàa wá ká wa mọ́lé náà ni àwọn ọdẹ apẹran. Àwọn méjì ni wọ́n ní ìjókòó yìí ní àárọ̀ yìí tí ń jẹ́ àǹfààní fún àwa mùsùlùmí. Gẹ́gẹ́ bí bàbá wa chairman ti sọ fún wa, nǹkan tí ó jẹ́ kí ìjókòó yìí ó gba ibi yìí lọ òun náà ni àyà Kùránì tí gbogbo wa mọ̀ tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ gbogbo gbà yẹn wípé Ọlọ́run bá ń fi yé wa nínú Kùránì pé a'udhu billahi minash shaitani rajim ma farratna fil kitabi min shay. Pé Kùránì táwọn Ọlọ́run bá fi rán ni sí yín kò sí kinní kan tá a fi ilẹ̀ láì dá sí.
níbi tí ó kù sí yóò kù sọ́wọ́ pé ǹjẹ́ àwa tí wọ́n ń bá sọ ǹjẹ́ ó mọ̀ àbí ó mọ̀, ṣùgbọ́n kò síbi tí ó yà sí. tó bá wá ṣe pé báyìí ló bá rí, kí àwa ọlọ́dẹ wa àtàwọn tá à ń ṣọ́ wa lọ́wọ́ ẹranko ìgbẹ́ àtàwọn tá à ń ṣọ́ wa lọ́wọ́ ẹranko lé, ká bá wa tẹ̀lé wa ká lọ pé ń bo ni Kùránì tó wá sí. ǹjẹ́ sí ìsìláàmù ǹjẹ́ ó yà sí wa, ǹjẹ́ ó dá wa mọ̀, ǹjẹ́ a ní òfin tó dè wá àbí àní. níta ń pè ní dídẹ̀gbẹ́, òun náà ni ìgbìyànjú tí ọmọ ènìyàn ó ṣe láti mú ẹranko ògbẹ́ tó lẹ́tọ̀ọ́ ká jẹ. mo fẹ́ ká bá ń fàlà sí kẹ́límọ̀ ọ̀hún. ìgbìyànjú tí ọmọ ènìyàn ó ṣe láti mú ẹranko ìgbẹ́ tàbí ẹyẹ ìgbẹ́ tó lẹ́tọ̀ọ́ ká jẹ tí ó fi lè rí jẹ lọ́nà rọrùn tí ṣẹ̀ríà faramọ́. bákan náà níta ń pè ní sísọ́de, ìgbìyànjú tí ọmọ ènìyàn ó ṣe láti mú ẹranko ènìyàn tí ó fẹ́ máa han ènìyàn léèmọ̀, tí ó máa da omi àlàáfíà rú, láti ká lọ́wọ́ kò pé àfẹ́kọ́ṣe bẹ́ẹ̀. ìkíní kejì yìí ló ní ààyè ló sì ní ìpìsẹ̀lẹ̀. ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ń bá a sọ̀rọ̀ nípa dídẹ̀gbẹ́. ó fi yé wa, ó ń sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim yasalunaka madha uhilla lahum qul uhilla lakum at-tayyibat wa ma 'allamtum minal jawarihi mukallibin tu'allimunahunna mimma 'allamakumullah fakulu mimma amsakna 'alaykum wadhkuru ismallahi 'alayhi wattaqullaha innallaha sari'ul hisab. ọlọ́run bá ní ìwọ ànábì sallallahu alayhi wa sallam, àwọn ènìyàn ó máa bi ọ́ léèrè pé kí ni tó tiẹ̀ lẹ́tọ̀ fún wọn láti máa jẹ. eléyìí ó jẹ́ kó yé wa pé àṣẹ òfin ẹ̀sìn wa mọ n tó yẹ wá àti n tí ò yẹ wá, ó gbé n tó bá wa mu àti n tí ò bá wa mu kalẹ̀. ọlọ́run wa ń bá ànábì dá wọn lóhùn pé ànábì sọ fún wọn pé ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún yín gbogbo tó bá mọ́, àti ntí àwọn ajá yín tẹ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ nínú ntọ́lọ́run bá kọ́ yín, ntí wọ́n bá pa wá fún yín, àtàwọn kan tó kún ajá yẹn lẹ́gbẹ̀ẹ́. ọlọ́run wá ní tu'allimunahunna mimma 'allamakumullah, látàrí ẹ̀kọ́ ẹ̀sìn tọ́lọ́run bá ti kọ́ yín lẹ́ẹ̀ ti kọ́ wọn, kí ó lè bàa jẹ́ pé wọ́n ó kú ò ní ordinary ajá lásán, wọ́n ó di ajá akẹ́kọ̀ọ́. ajẹ́kẹ́ bí ọmọ ènìyàn tó kẹ́kọ̀ọ́ tó bá ní ipò ńláńlá láwùjọ tá à ń ṣàpọ́nlé rẹ̀ nítorí pé ó lẹ́kọ̀ọ́, ó mọ ẹ̀sìn, ó mẹ́tò ẹ̀sìn, ajá tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ náà yóò ní àpọ́nlé láwùjọ ẹ̀sìn wa, yóò sì mọ ètò ẹ̀sìn wa. bó tiẹ̀ jẹ́ pé kìí ṣe pẹ́sì kọ́ lọ́rùn, ṣùgbọ́n yóò níyàtọ̀ sáwọn ajá yòókù. bákan náà ọlọ́run bá tún sọ nígbà tó ń sọ̀rọ̀ hajj bọ̀ wá Suratul Maida kan yẹn náà lẹ́bàá parí, ó fi yé àwọn tí wọ́n ń sọ pé a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhalladhina amanu la yabluwannakumullahu bishay'in minas saydi tanaluhu aydikum wa rimahukum liya'lamallahu man yakhafuhu bilghaybi faman i'tada ba'da dhalika falahu adhabun alim. ó fi yé wa nínú àyà yìí pé lásìkò tá a bá wà ní ṣe hajj kò gbọdọ̀ sí dídẹ̀gbẹ́. níparí ẹ̀ ó wá ní wa idha halaltum fastadu. àwọn afáàsì máa ń fi àlàyé kan yé wa pé tí Ọlọ́run bá fi lè sọ̀rọ̀ kan pé nígbà tí nǹkan bá báyìí bá ṣẹlẹ̀ má ṣe báyìí, wọ́n sọ fún wa pé mafhumu mukhalafa rẹ̀ ni pé tí àwọn wíwọ̀n bá ṣẹlẹ̀ máa ṣe lọ. àjẹ́ pé Ọlọ́run fi yé wa pé ńgbà tí a ti túra kó ń bí ṣe hajj ẹ̀ lè dẹ̀gbẹ́ tẹ́lẹ̀ ńgbà tẹ́ wà ń bẹ̀ lálẹ́ ẹ̀ gbọ́dọ̀ dẹ́ gẹ́gbó sọ́nù àyà kejì tí Máídà yẹn náà àyà ẹlẹ́kẹrìnléní 94. ya ayyuhalladhina amanu la yabluwannakumullahu bishay'in minas saydi tanaluhu aydikum wa rimahukum liya'lamallahu man yakhafuhu bilghaybi faman i'tada ba'da dhalika falahu adhabun alim. ọlọ́run bá ní lásìkò tẹ́ ẹ̀ ń ṣe hajj lọ́wọ́ wọn ó dẹ̀yìn wò nípa pé ntòun fún yín láyè tó ní ẹ máa ṣe, àsìkò kan ń bẹ tó ń sọ pé ẹ gbọ́dọ̀ ṣe,
yóò sì wá ń tòsí ọwọ́ yín kò ní ṣòro pa ṣùgbọ́n lásìkò tẹ́ bá wá ti gbé ìrámù hajj ẹ má débẹ̀ nítorí nítorí òun fẹ́ lò ó fún tẹ́ bá ti wá parí ẹ̀lẹ́dẹ́ a jẹ́ pé ọlọ́run bá fún rẹ̀ ló kanlẹ̀ fi hàn wá pé ẹ̀tọ́ ni ká dẹ̀gbẹ́ ká pa ẹran ẹ̀gbẹ́ ká fi ṣe àǹfààní bí a ti rí nínú aya Qur'an bẹ́ẹ̀ la rí nínú ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wípé mùsùlùmí lè dẹ̀gbẹ́ kó pa ẹran bàbá wa Adi ibn Hatim at-Ta'i ó gba àdìsí wa àdìsí bàbá wa Bukhari tó sì ń gbà wá ó ní mo lọ bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan mo wá sọ fún pé ya Rasulallah inni ursilu kilab al-mu'allama fayumsiku alayya wa adhkuru isma Allahi alayhi qala idha arsalta kalbaka al-mu'allami wa dhakarta isma Allahi alayhi fakul qult wa in qatalna qala wa in qatalna ما لم يشركها كلب ليس معها قلت فإني أرمي بالميراض الصيد فأصيب قال إذا رميت بالميراض فهزك فكله وإن عصبه بعرضه فلا تأكله حديث تياكاي بابا بخاري بابا ولاد اسمه تيامو tí wọ́n gbajúmọ̀ jù bí hadith Bukhari àti Muslim ló gba hadith náà wá pé bàbá wa Adi ibn Hatim at-Ta'i ó ní mo bẹ́ẹ̀ lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam wípé anabi èmi a máa dẹ ajá mi máa dẹ sí ẹranko ògbẹ́ kó lè bá mi pa wá tí mo bá wá dẹ sí ẹranko ògbẹ́ ajá yìí mo ti kọ́ lẹ́kọ̀ọ́ ó mọ bá a ti ṣe yóò wá lọ lè mú ẹran tí mo bá mú tí mo rán sí yóò mú kalẹ̀ fún mi kó sì tó lọ èmi a máa dárúkọ ọlọ́run ọba sí i mo fẹ́ ká fárin sí i tí ń jẹ́ pé yóò ṣe bísímìláì nígbà tí ó bá rán ajá yẹn tí n bá wá ṣe bísímìláì tí mo bá rán tó bá pa ẹran ànábì bò ní kí n ṣe ànábì tó bá ti lè rán ajá tó sì pé ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ lọ ajá tó rán kì í ṣe ajá lásán tí o sì ṣe bísímìláì nígbà tó fi rán lọ tó bá pa ẹran ẹ̀ wá fún ẹ̀kọ́ jẹ́ wọ́n ní mo wá bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì pé wà ń kọ́ tàlùnà tó bá ṣe pé ẹran yẹn bá ti wá pa ó ti kú kí n tó débẹ̀ ńkọ́ ajá ti fún lọ́rùn ó ti pa òkú mo dé bá ànábì ní bó kó dà tó bá ti kú jẹ́ ṣé bọ́ ọ ti ṣe bísímìláì kan tó ràn lọ ọ sì dé ọba eyín ajá lára rẹ̀ ó sàmì sí ó ti ṣẹjẹ rẹ̀ ànábì ní máa jẹ́ ìwọ lọ ní ọtí pa ó wá ní ṣùgbọ́n nígbà míì ajá kọ́ lèmi máa lò ìgbà míì máa lo kùmà tàbí ń lo ọ̀kọ̀ àbí nǹkan kan nínú tí a lè jù mẹ́ ẹranko tí ó fi bá tí ó fi dá dúró ànábì ní gbogbo ń tọ́ bá wù ó lè jù máa tó bá ṣe kó bá bá pẹ̀lú múmú rẹ̀ ló bá gún ara ẹ̀ tí ẹ̀jẹ̀ bá jáde tó sì ṣe bísímìláì ẹ̀kọ́ tó rán tó sì bá ojú ọgbẹ́ mi lára yàtọ̀ sí tiẹ̀ ànábì ní jẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé pẹlẹbẹ rẹ̀ ló fi bá bí pẹlẹbẹ àdá bí òdì àdá bí ara kùmà àbí pákó àbí ntójọ bẹ́ẹ̀ àbí ntótóbi kan tó kàn pa tí ò sí ẹ̀jẹ̀ lára rẹ̀ ànábì ní má jẹ eléyìí hùn torí pé eléyìí tó tí ò lú yẹn jífà ní jẹ́ ìyá lùgìpa ni wọ́n ń pè é má jẹ́ bákan náà àtúndì àdìsí mi gbà wá tí bàbá wa Bukhari àti Muslim gbà wá tí wọ́n gbà bàbá wa Abisa al-Khushani radiyallahu anhu ó ní mo sọ pé ya Rasulallah anabi inna bi ardin usidu bi qawsi lọ́dọ̀ wa wa máa dẹ̀gbẹ́ ṣùgbọ́n ọ̀fàlà wa tata wa fi dẹ̀gbẹ́ gbàmí wa bi kalbi mu'allami wa kalbi ghayri mu'allam níjọ́ mi kó ajá ni mú lọ ṣùgbọ́n ajá máa pé méjì níjọ́ mi mú ìta kọ́lẹ́kọ́ lọ omi tí sì máa jẹ̀gbẹ́ ńlẹ̀ mo kàn ní pé kọ́lẹ́ ní ó tẹ̀lé wa yóò wúlò yìí kàn mú lọ bẹ́ẹ̀ bí n bá fi wọ́n pẹ̀gbẹ́ tí n bá fi wọ́n dẹ̀gbẹ́ èwo ló lẹ́tọ̀ọ́ kí n jẹ èwo ni ò lẹ́tọ̀ọ́ kí n jẹ anabi ni má sọ ọ̀dáhù kẹlbukal mu'allam ajá èyí tó kọ́lẹ́kọ̀ọ́hún tí ọ kọ́lẹ́kọ̀ọ́ tó ti mọ bá a ṣe dẹ̀gbẹ́ ní tó bá pa fún ọ jẹ halal ní kò jẹ tọ́ ọ bá ti dárúkọ ọlọ́run bá sì kọ́ tó ràn bákan náà tọ́ bá ta ọfà rẹ tí ọ bá ṣe bísímìlá ẹ̀kọ́ tó ta fà rẹ tí ọ bá bá kọ̀ọ̀kọ̀mọ́ náà kọ̀ jẹ́ lábẹ́ ọfà wá ní àwọn nǹkan míì tó mú lẹ́nu yóò bá wa gẹ́gẹ́ bá ṣe gbá àlàyé rẹ̀ níwájú nísìn wípé àdá ńkọ́ àáké gẹmugẹmu ńkọ́ ọ̀bẹ ńkọ́ àti bẹ́ẹ̀ 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 nínú àwọn nǹkan míì tí a lè lẹ̀ tá a bá ti lè rántí dárúkọ ọlọ́run
ká tó jù tí májẹ̀mú rẹ̀ sì pé sára wa tá a padà gbọ́ májẹ̀mú yẹn láìpẹ́ yìí níta bá bá ànábì ní kó jẹ́ ó wá ní ànábì ṣùgbọ́n tó bá bá ńgbà tí o fi bá ajá ló mú ni o nǹkan nínú àwọn tó mú yẹn lọ lẹ̀ mọ́ ni o tó bá bẹ́mi lára rẹ̀ tí ò tí ì kú dùkọ̀ tó jẹ́ lóògbà tó ṣe pé kéèkú dandan ni kò du kó tó di kó lè jẹ tó o bá du ọ̀gbọ́dọ̀ jẹ́ mọ́kú jífà wọ́n bá fi lè wò ó tó kú eléyìí ó fi hàn wá pé ntí à ń sọ̀rọ̀ bá wí nǹkan ó ní ààyè nínú ẹ̀sìn wa ṣẹ̀ríà wa sì fara mọ́ yóò jẹ́ kó yí ẹ̀yin bàbá wa tá à ń dẹ̀gbẹ́ àti àwọn ọ̀dọ́ wa pé àṣeṣe wa àṣekè ìṣiṣẹ́ yẹ̀yẹ́ àṣe iṣẹ́ tó tóbi àṣe iṣẹ́ tó pàtàkì ni àṣe iṣẹ́ tó láàyè láwùjọ ni tó wúlò fún ìṣẹ̀mí wa tayé táàtún lọ lè fi sóde ní ọ̀run torí pé wọ́n yé dárúkọ Ọlọ́run síbi tí ò bá dáa tó wáyé pé tí ò dáa ni ànábì ò ní kọ́ wa pé kó dákọ̀ Ọlọ́run gbọ́n fẹ́ ṣe àwọn eléyìí yóò jẹ́ pé kó yé wa pé kíní yẹn ń kọ́ ó tóbi ó sì pàtàkì bó ti rí fún àwa tí à ń dẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ó rí fáwa tá à ń dẹ̀dẹ̀ ẹranko ọmọ ènìyàn ǹjẹ́sẹ̀ tiwa náà ǹjọ́ láyé inú ẹ̀sìn àbí òní àwa ọ̀dẹ̀ tá à ń sọ dúkìá àwọn ènìyàn àti ẹ̀mí wa iṣẹ́ tiwa náà láàyè nínú ẹ̀sìn wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ náà Kùránì yìí fi sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àyè ipe ká dáàbò bo ẹ̀mí wa ká gbìyànjú kí nǹkan ó má ṣe àlàáfíà wa ká ṣọ́ra fún tí ó jẹ́ kí aburú fọwọ́ kan àlàáfíà wa àyè tó pọ̀ kúmọ́ nínú àwọn tí àwọn àfáà kọ́ wa pé ẹ̀sìn Islam torí rẹ̀ wáyé wá ṣe nǹkan márùn náà ní Islam wá dáàbò bo ó wá dáàbò bo ẹ̀sìn lákọ̀ọ́kọ́ tó kó ń lọ́gá gbogbo nǹkan ó sì wá dáàbò bo ẹbí tí ó ti pé ńlá fi gbé tá a fi ríra tá a fi pé bá a ṣe pé yìí ó sì dáàbò bo ìjọmọlúàbí ẹnìkọ̀ọ̀kan wa kí ẹnìkan má kọwọ́ bọ ọmọlúàbí wa kó má sọ wá lórúkọ tí èṣe tiwa kó má kàn wá lábùkù kó sì má bà wá lórúkọ jẹ́ bákan náà Islam wá dáàbò bo ẹ̀mí àti dúkìá àṣẹ ẹni tí ń bá wá ń ṣètò bá ṣe dáàbò bo ẹ̀mí àti dúkìá àṣẹ èèyàn ńlá ni láwùjọ ẹnìkan náà àwọn sàhábà ó wá bẹ́ẹ̀ lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ara'ayta law ja'ani rajulun yuridu akhdha mali tó bá ṣe pé nìkan bá wá bá mi lé tó ló fẹ́ gbowó lọ́wọ́ mi anabi ó ló fẹ́ gbowó mi dúkìá tèmi tèmi láàgùn ṣe ló bá ní báńkò irú tí mo ṣẹlẹ̀ pé mo wá owó rẹ lọ níjà abẹ́mi rẹ anabi ní fala tu'tihi má fún bó bá ní ọmọ ọ ní mú ẹ̀mí mo ní tó bá wá sọ díjà ńkọ́ anabi ní bàjá ẹjọ́ fà á bí tágbára rẹ bá mọ anabi ó bá wá kápá mi tó bá di kú ńkọ́ anabi ní tó bá kápá rẹ tó bá di kú tó bá kú ọmọ àlìjẹ́nnà ni ọ́ tí wọ́n bá sì kápá rẹ tó bá kú ọ̀pọ̀ ọmọ ajá lásán tí ò ní túmọ̀ kankan pé tí wọ́n bá èrò ń pa ń bi prósẹ́sì yìí gbowó lọ́wọ́ rẹ̀ nígbà dúkìá rẹ̀ tó ní ìní fi lẹ̀ tó bá kú ọ̀pọ̀ ọmọ ajá lásán tí ò sáròyé kankan bẹ́ẹ̀ bó bá sì pa ọmọ àlìjẹ́nnà ni ọ́ àṣẹ iṣẹ́ tí a ṣe tí ó jẹ́ pé tá a bá ti bẹ̀ kú ọmọ àlìjẹ́nnà níwájú mọ́ iṣẹ́ náà láàyè àbí ò láàyè ẹ̀yin bàbá wa tẹ́ ń sọ àwọn ènìyàn àti fìjìláńtì àti àwa bẹ́ẹ̀ àṣẹṣe yín iṣẹ́ ńláńlá ni ẹ̀sìn òfojú kékeré wò yín àṣẹ iṣẹ́ tó tóbi ni iṣẹ́ téyìn ó kú sẹ́nu ẹ̀ tí ó mú àlìjẹ́nnà lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi idhnillahi ta'ala Ọlọ́run mọ̀ sọ wa Ọlọ́run níjà kú sẹ́nu sẹ́ o. bákan náà anabi tó sọ fún wa hadith eléyìí baba wa Tirmidhi àti Abu Dawud ni wọ́n gbà wá anabi sọ fún wa pé man qutila duna malihi fa huwa shahid wa ma qutila duna nafsihi fa huwa shahid ẹni tí wọ́n bá pa níbi tí ń gbìyànjú pé òun ó dáàbò bo dúkìá mi kò ní í jó sófò tẹ́nìkan bá wá pa síbẹ̀ alábìíní ọmọ àlìjẹ́nnà ni bó ṣe jẹ́ pé ẹni tí ń bá ń dáàbò bo ẹ̀mí ara rẹ̀ tán bá pa síbi tí ń dáàbò bo ẹ̀mí ara rẹ̀ ọmọ àlìjẹ́nnà ni ṣètò bá rí báyìí ẹ̀sìn wa yà sí ẹ̀mí ó sì yà sí dúkìá ó fẹ́ràn owó kò fẹ́ kó owó sófò kò fẹ́ kí mọ́tò òun jóná kò fẹ́ kí lè òun bàjẹ́ inú tẹ́sìn ra wa ni ká má sí owó lófo wá nínú tẹ́sìn ra wa ni ká má fi dúkìá sófo wá kódò ó tún fi yé wa ó tún fún ẹni tí ń bá ń ṣe dúkìá níṣekúṣe ànábìsí ya pé àpà ni ẹni tí ń bá sì ń jẹ́ àpà ọlọ́run ọba ní òun fẹ́ràn rẹ̀ àtẹ́pẹ́sẹ́ wa yìí náà iṣẹ́ náà tóbi àtúntò gbọ́ bákan náà pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti tí bàbá wa Bukhari gbà wá tí bàbá wa Nasai gba ìyókù rẹ̀ wá pé ànábì ń jọ́kọ̀ ó sùn nínú ilé sallallahu alayhi wa sallam
tó bá ti wá sùn yóò kàtà jílẹ̀ kan náà lógìgì mọ̀mọ́ wa Aisha ni mo ní sí òsì ń dàbí pé ẹnìkan fẹ́ ká mọ́ ni mo ti ń wo yìí bí gbàgbé ẹnìkan fẹ́ wá pa mí lẹ́rú wa ń bà mí ní ṣe ń ta gìrì tí ń jí bá wọn lànà bí jí bẹ́ẹ̀ fún gbàbí mélòó kò pẹ́ sígbà yẹn mọ̀mọ́ wa Aisha ni labagbọ́ sẹ́nìkan fi ìdá ha ògiri bọ̀ wá ní òkùnkùn kẹ́rẹ́rẹ́ ní fi ìdá ha ògiri bọ̀ ànábì ní tani yín o ní ana Sa'adu ibn Abi Waqqas jitu li ahrusaka litanama ya Rasulallah èmi ní Sa'adu ibn Abi Waqqas láti lé ní ti ń bọ̀ mo wá gáàdì rẹ mo wá sọ mo wá dáàbò bò ọ́ kí nǹkan mọ̀ bá sí ọkọ̀ ọ̀run sùn pẹ̀lú àlàáfíà jama sallallahu alayhi wa sallam radiyallahu anka ya Sa'ad ibn Abi Waqqas ẹ jẹ́ ká wòra wa kémi rẹ̀ ó jọ wo ìfẹ́ tá a ní sáà nàbì sallallahu alayhi wa sallam káwo bá ti ń polówó òfẹ́ hùn káwo bá ti ń pariwo rẹ̀ tó káwo sẹ́tà ń ṣe ká fi jọ ẹnìkan ló ń wà lé tiẹ̀ ló jí wà hùn láti ilé rẹ̀ pé ìfẹ́ kí n kó sáà nàbì mo jí wá ká mọ́lé ǹjẹ́ àwa náà ń gbà sáà nàbì òsì láyé mọ́ ǹjẹ́ àwa náà ń gbìyànjú pé ìfẹ́ kí n kó ṣe súnà nàbì bí sallallahu alayhi wa sallam ǹjẹ́ à ń gbìyànjú pé ìdáàbò bo súnà bí agbára mi bá mọ̀ gẹ́gẹ́ bí bàbá ọ̀ṣẹ́ àmọ́ lórí lápá àlàáfíà mi bí wọ́n ti ń ṣe tẹ́ ń kọ́ wa ní súnà nàbì lẹ́yìn ìjọ tí bàbá wa Sáàdù wa wálé wa bá ànábì léhùn gbàtílẹ̀ mọ́tò sàábé gbọ́ ọ̀ṣọ́ ànábì àmì náà ló bá di pé wọ́n bá ń tàná wà bá láàrin ara wọn èmi ló kàn lónìí ìwọ ló kàn lọ́la kódà àwọn àgbàlagbà náà ò gbẹ́yìn tó rán ọmọ yìí ànábì sallallahu alayhi wa sallam bàbá wa Al-Abbas ibn Abdul Muttalib ẹ̀gbọ́n bàbá ànábì ló bá wà lálẹ́ tó náà jọ ń fà pé èmi náà ó sùn lónìí bàbá máa lọ lé ní èmi ìfọ́lì jẹ́ náà ni ẹ̀yin ń fẹ́ ládé èmi náà ń fẹ́ àṣé ìjàgbàlagbà ò ní kápẹ́ sèṣì kápá àfẹ́ mọ́ bàbá olóríire kan bàbá àgbàlagbà kan dáadáa ni wọ́n jòkó ti wá wọn bàbá fúlàní ọlọ́mọsá wàá jò dáa fún wọn. àwọn fọmọ gíga kàdí wa àgbàlagbà tó mọ bí oríire wà tí ń lọ ọbẹ̀ ọlọ́mọsá wàá sanwó lẹ́sàn dáadáa àṣé wọn lẹ́ni kọ́sẹ̀ níbi tí bàbá Abbas náà sọ kó lè sọ ànábì bàbá grand kàdí náà wọ́n dúró wọn láwọn sọ súnà ànábì sallallahu alaihi wasallam ànábì wa ni ẹ mọ̀ wá gbọ́ níbi ó kú báyìí kálukú mọ́ lọlé ọlọ́run ọba ti ní òṣèwú mọ́ nígbàtí ọlọ́run bá ń sọ fún ànábì pé ya ayyuha rasul balligh ma unzila ilayka min rabbik fa in lam taf'al fama ballaghta risalatahu wallahu ya'simuka minan nas inna allaha la yahdi al-qawma al-kafirin. bàbá Al-Abbas máa lọ lé ẹ má sọ mi mẹ́ fi mí lẹ̀ báyìí Sa'ad ibn Abi Waqqas gbogbo ìyókù kálukú mọ̀ lè sùn lé iná ẹ̀ lè sùn ọlọ́run ti ní òṣèwú ọlọ́run ní ànábì iṣẹ́ tá a rán ọ jẹ́ dáadáa bá a ṣe rán ọ tọ́ ọ bá fi lè jẹ́ kọ́ ọjọ́ pé ọ jíṣẹ́ o tí kìnnì kan bá kù bí iṣẹ́ láì jẹ́ ajẹ́pọ̀ ọ jíṣẹ́ yẹn kankan ní jẹun tó bá wá ṣe pé bẹ́ẹ̀rù bóyá wọn ó wá bóyá wọn ó sọ pé bóyá wọn ó sọ pé bóyá wọn ó pé bóyá wọn ó pé tọ́ bá torí tí wọ́n bẹ̀rù ọ tí jíṣẹ́ pé àfi kí ṣe ó pé ṣùgbọ́n àtọ́ ń bẹ̀rù wallahu ya'simuka minan nas. bàbá wa chairman wọn ni ẹ máa jíṣẹ́ ànábì lọ sallallahu alayhi wa sallam gbogbo ẹ tẹ́ ń fi ọlọ́run bá jíṣẹ́ yẹn àfa wa wọn ni ẹ máa jíṣẹ́ lọ pé tẹ́ ẹ bá fi jẹ́ àbọ̀ ẹ̀ jẹ́ kankan ni o ṣùgbọ́n tẹ́ ẹ bá ń bẹ̀rù wọn wallahu ya'simuka minan nas. eléyìí fi hàn wá pé àṣé iṣẹ́ ká sọ dúkìá lọ́gbà tó bá ṣe pé ẹ̀tọ́ ni kéèyàn sọ dúkìá fún rẹ̀ ẹ̀tọ́ ni ká gbá yẹn pé bá ń sọ dúkìá mi nǹkan báyìí la mọ̀ fún ọ orí àdéhùn báyìí la gbélé àjẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ dúkìá wa bí ó ṣe jẹ́ pé àwọn tí wọ́n ń sọ wa kẹ́ranko ògbẹ́mọ̀ká wa mọ́lé bí wọ́n ṣe láàyè inú ẹ̀sìn tọ́lọ́wọ́n bá sì pọ́n wọn lé bẹ́ẹ̀ ló pọ́n yín tẹ́ ń sọ dúkìá wa náà nínú ilé tẹ́ ń gáàdì àdúgbò tẹ́ ń ran àwọn agbófinró wa ọlọ́wọ́n mọ́sàbà sọ gbogbo yín lápapọ̀. lẹ́yìn báyìí a ti rí pé ń bẹ nínú òfin ǹjẹ́ wàá ní ìpìsẹ̀lẹ̀ tàwọn tí wọ́n ń sọ dúkìá ìpìsẹ̀lẹ̀ wọn la mú wá nínú àdìsí méjèèjì ta kàtán níṣẹ́hùn pé ìpìsẹ̀lẹ̀ wọn rí àwọn ọdẹ apẹran ṣé iṣẹ́ tiwa náà ní ìpìsẹ̀lẹ̀ nínú ẹ̀sìn àbí òní ǹjẹ́ ó ní pìlẹ̀ nù tàbí òní ǹjẹ́ àríbidá lè sí i má látẹ̀yìn pé àṣẹṣẹ yìí àsótóbi àwọn onítàn fi yé wa nínú ìtàn wípé iṣẹ́ tí ọmọ ènìyàn kọ́kọ́ sí bẹ̀rẹ̀ sí í ṣe láyé ń gbò dáyé tí fi ń wá bí ó ṣe jẹ ìgbẹ́ jíjẹ ni nígbà tí bàbá wa sọ̀kalẹ̀ látàlí jẹ́ náà bàbá wa Adam nígbà tó sọ̀kalẹ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ iṣẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ jíjẹ múmu ìgbẹ́ jíjẹ ni òun ló rìn lọ ó ní tó fà wá gẹ́gẹ́ ṣe kọ́ sínú tààmọ́ làkọ́kọ́ ń tà pé afẹ́ wà ń tà jẹ nígbà bẹ̀rẹ̀ òun náà ń yọgi wọ́n ń yòkúta wọn fi ń léra wọn kiri
ìwọ ni nǹkan tá a fi ń dẹ̀gbẹ́ ní fi ń pọ̀ lé débi tó dé tá a bá lónìí. ìpìsẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì nabiyullah ibrahim aleyhi salatu wa salam bàbá gbogbo mùsùlùmí lápapọ̀ anabiwa ibrahim aleyhi salatu wa salam níjọ́ kìíní àná níbi àdìsí bàbá wa bukhari gbà wá níbi títí ń sọ̀rọ̀ anabi ibrahim tó sọ pé báàbọn wàtàkàdàlláhu ibrahim khalila kí ọlọ́run bá yan ibrahim ó yan ní ayòfẹ́. níbi ìtàn wọn wá mú àdìsí wa wípé bàbá wa ibrahim ọlọ́run bá pa á láṣẹ pé kó mú ìyàwó rẹ̀ kékeré hajar àti ọmọ tọ́lọ̀ ń bùn wọn ismail kó gbé wọn lọ síbi ilẹ̀ tí mọ́ká wà lónìí hù nítorí tí ọlọ́run fẹ́ kó wà ń bẹ́ẹ̀ ó sáwà gbé lọ sọ́wọ́n fi wọ́n lẹ̀ ọmọ padà dàgbà sáàrin àwọn àdúgbò ń bẹ́ẹ̀ ó padà fẹ́yàwó. ní gẹ́gẹ́ bí ìṣesí àwọn ẹni ọlọ́run àwọn èéfi ọmọ alẹ̀ pé ńgbọ́ ti níyàwó kó kàn wá mọ́ ńgbọ́ ti jáde iléèwé kò sí kinní kankan mọ́ ńgbọ́ ti ríṣẹ́ ìwọ lọ́mọ bọ́ ti lè ṣe ra rẹ̀ a gbọ́dọ̀ máa mójútó ọmọ èké pé èwo lọ ń dán wò bó lọ dé tí Ibrahim bá lọ tó bá lọ síbi tí ń gbé tó bá ṣe ìgbà díẹ̀ yóò tó padà wá wo ẹrù rẹ̀ wá wo ọmọ rẹ̀ Ismail jọjọ ńgbà tí ìyá kú tán ó wá díjọ́ kan náà wíwá tí máa wá ó bá yàwó lé yàwó ò tiẹ̀ dà mọ̀ ó bá kí i ó kíra wọn òun náà pọ́nlé sí ò sí òní kò sí bóò lẹ ti wà sí dáadáa la wà baálé rẹ̀ ńkọ́ olójáde ó wá ń tá jẹ lọ kí ló wá lọ kharaja yasidu lana ó lè bá dẹ ẹran ẹgbẹ́ tá a jẹ wá ó lè anabi Ismail aleyhi salatu wa salam bàbá gbogbo Lárúbáwá tá anabi jáde lára wọn sallallahu alayhi wa sallam ó fi hàn pé iṣẹ́ rẹ̀ ti ń ṣe iṣẹ́ kí ni jẹ mọ́ iṣẹ́ ọdẹ àṣẹ iṣẹ́ ọdẹ iṣẹ́ téèyàn rò pé bí n bá ń ṣe bó ti wù mí mo lè ṣe ra mi àṣeyàn ńlá ni ọ́ ó lè dẹ̀dẹ̀ wa ó ní bó wa ní sí ò lé ẹ̀ẹ̀mejì ló wá tó báyàwó kó tó wá wá tẹ́lẹ̀ kẹta ìwọ alákọ̀ọ́kọ́ obìyàwó lè rè sọ pé táwọn ń jẹnu bó wa ní ó ní à kò rọrùn o kò rọgbọ o ó lé o ayé ọ̀hún ò rọrùn wàhálà pọ̀ o gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn obìnrin míì fẹ́ràn àròyé ẹ̀yin ìyá wa lóbìn èyí àbúrò wa lóbìnrin ẹja kọ pé àyè máa rojọ́ sọ́lọ́run lọ́rùn ju bó ti yẹ lọ ká máa fẹnu dẹ̀ ká pé àdúpẹ́ fọlọ́run bí ó ṣe mọ tí wọ́n rò kí ò rọgbọ́n tẹlomi ò rọrùn tó bẹ́ẹ̀ ìyá yìí sọ fún bàbá wa Ibrahim ó ní kò rọrùn kò rọgbó sásàròyé tó pọ̀ ó sáwíwú kú yìí lọ bàbá ní eléyìí oníjọ mo rí ṣe tán ràn jẹ́ tó dáa ọ ṣeun bọ́kọ̀ rẹ bá dé ọ ní mo ní ọkì ọ̀sán ni mo ní kó pààrọ̀ fẹ́rẹ́mù eléyìí ká wà mí fẹ́rẹ́mù yìí ò dáa tó ó lọ bẹ́ẹ̀ ó pàrokò kalẹ̀ ó padà wá tẹ́lẹ̀kejì ó báyàwó míì tó jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì ìgbà tó ń dé òyìn lọ́hùn mọ́ lọ́hùn ó ní àdúpẹ́ fọ́ lọ́hùn ó dẹ̀gbẹ́ lọ ó ní nọ́ọ̀sì làá máa jẹ sísì ń tó yín ó ní kódà yín tó ń sẹ́kù ẹran nìkan àtómi ó ní pẹ̀lú ògbó ọlọ́hùn ń làá máa jẹ ń sì ń tó wa jẹ ń sì ń bí abùkátà sí wà lálàáfíà anabi Ibrahim aleyhi salat wa salam ẹlẹ́nu àdúrà ó ṣàdúrà fún wọn pé Allahumma barik lahum fi lahmihim wa miyahihim ọlọ́run ẹran tẹ́ ń jẹ bá ń fa àlùbáríkà sí omi tẹ́ ń mu bá ń fa àlùbáríkà sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹran yìí wà má yuwafiq ahadan fi ghairi Makkah káwá pé kéèyàn ó jẹ ẹran lásán lájẹyó kó mu omi nìkan kó sì mu mi sí kó sì yó kó sì mọ ní lára nínú àlàáfíà onímọ̀ká nìkan lè yẹn ti dẹ́rù ẹ̀ wò bẹ́ẹ̀ yẹn ṣe ń bomi yóò yíwọ́ yóò yàgbẹ́ kó ṣẹlẹ̀ àmọ́ kí la fẹ́ ló ń bẹ̀ ni pé ẹran pàtàkì nínú ìṣẹ̀mí àwọn ọmọ ènìyàn tọ́ ànábì Ismail àti ìyàwó rẹ̀ ẹran yìí ni wọ́n ń jẹ ẹran ìgbẹ́sì ni wọ́n ń jẹ ńjọ́ náà a sì pé ẹran ìgbẹ́ ń kọjá mọ́ ó pàtàkì kálukú náà ló sì mọ̀ ẹlẹ́nu kó dún ìyàtọ̀ jẹran lé lọ ẹni tí ń bá wọn ṣe tí nǹkan máa fi ń dọ́dọ̀ wa àṣìṣe ńlá ni wọ́n ń ṣe kí wọ́n mọ iye ara wọn káwa ní ó sì mọ iye wọn káka wọn kún eléyìí ni ìpìsẹ̀lẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ bákan náà nǹkan tó fi ń pẹran ó tún ní pìsẹ̀lẹ̀ náà tá ànábì sọ pé wọ́n bá ta fàlẹ́ kan tó pé ńgbà tí bàbá wa Ibrahim padà délé lẹ́ẹ̀kẹta ó bá Ibrahim jalisun tahta dawhatin qariban min Zamzam yabri nablahu ó bá Ismail bí ó jókòó sílẹ̀ lábẹ́ igi eléwé ńlá kan lẹ́gbẹ̀ẹ́ Zamzam ó bá ti ń gbé ọfà rẹ̀ lọ́wọ́ ọfà tí ma fi dẹ̀gbẹ́ ń gbé ń ṣètò lọ bàbá bá dé ó bá kí ọmọ ìmọ̀ pẹ̀lẹ́ bó wá ni ìdí mo wá ní jẹ́ òní ìwọ̀n bọ́ ọdún ẹ̀kejì àkọ́kọ́ ẹ̀kejì ìbọ̀ ṣùgbọ́n ìdí mo bá wá yìí wọ́n rán mi iṣẹ́ ní wọ́n ní wá ṣiṣẹ́ ǹdẹ iṣẹ́ yá wọ́n náà lè kọ́ lè kàn síbẹ̀ wọn. ìní kàábà tèmi rẹ ẹni tí ò tí ì lọ́nu wa tá ń lálàá ẹni ó ti lọ́ fẹ́ padà lọ
níbi títí ń gbé ọfà tí ó mú lọ ọ̀gbẹ́ lọ́wọ́ ni bàbá fi bá a pé iṣẹ́ Kaaba ya aleyhi salatu wa salam. àṣẹ iṣẹ́ yìí kọ́ ìpìsẹ̀lẹ̀ rẹ̀ ó tóbi dáadáa gẹ́gẹ́ bá a sọ fún wa kí ọlọ́mọṣà bá dúró ti àwọn tá à ń ṣe. náà láti bí ìlọ tí arípẹ́lẹ̀ ká sọ fún wa pé ẹran tá a lè pa ó sì nígbà tá a lè pa ó sì nílùú bá a ti lè pa ìkan nínú bá a ti lè pa ni ká fi bísímìláì sí lábẹ́ bísímìláì jẹ̀mọ́ ká tó lọ kásáré papọ̀ bá ń pé ó dẹ ẹran tá à ń bá wa ń jẹ lóde òní tí wọ́n kó wá láti ìlú kan tá a mọ bó ti rìn ṣe mọ̀ pé ń gbọ́ pé a ti fẹ́ sọ pé àá ṣàlàyé ìtàn pa nígbẹ́ fún wa èyí tá à ń bá wa ń bẹ ń lé wọ́n gbé wá fún wa wọ́n ní tọ́kí làwọn gbé wá wọ́n gbé wá wọ́n ní màálù làwọn gbé wá wọ́n gbé wá wọ́n ní adìẹ làwọn gbé wá ẹran tòlótòló náà ń pè ní tọ́kí tán bá wá gbé dé tá a mọ bí ó ti wá bó onídàájọ́ rẹ̀ gẹ́gẹ́ bá a sì padà bá níbi ẹran tìgbẹ́ náà àwọn àfáà ṣàlàyé tó pọ̀ wọ́n wá díẹ̀ lọ wọ́n pín sí ọ̀nà mẹ́ta péré tí ó jẹ́ fọ́múlà tí ó lè ṣe àǹfààní fáwọn tá a fẹ́ gbọ́ wọ́n pín sọ́nà mẹ́ta tá a bá gbé ẹran wá tá a bá rí wádìí ṣe àbí wọ́n kọ sára rẹ̀ tí wọ́n sọ̀lú tí wọ́n ti gbé wá tá a bá ti lè bá pé kì í ṣe ìlú Islam wọ́n ti gbé wá ká má jẹ́ kò wúlẹ̀ láròyé kankan tí ẹ bá ṣe ìlú Islam tí ẹ ṣe ìlú ahlu kitab pé ibi wọn ti gbé wá o àwọn tó ń sin màálù àbáwọn tó ń bọ iná àwọn ni wọ́n bá ní ẹran yẹn ó jẹ́ tọ́kí ni ó jẹ́ adìẹ ó jẹ́ kámọ́dé bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó bá ṣe pé wọ́n bá wá ní ìlú mùsùlùmí kò sáròyé ń bẹ̀ ká jẹ́ ẹlẹ́ẹ̀kan náà ẹlẹ́ẹ̀kẹta tó wá nílùú kiriyó tàbí ìlú mùsùlùmí tá à ń rò pé ǹjẹ́ ẹ̀sìn òfin àádùràn yìí ń jó yé wọn àbí òye wọn tó bá ṣe pé ìlú mùsùlùmí tí à ń rò pé ó yé wọn àbí òye wọn lọ́ba ti mú wá wọn ni ká ṣe bísímìláì sí káwọ́ tó jẹ ká jẹ wọn ló wọlé tó bá pé ìlú àwọn mọ̀síhí bá ní àwọn alul kitab tá à ń pè ní christian kí a ṣe bísímìláì ká tó jẹ wọn ló wọlé wallahu alam ní dédé ààyè tiwa tí èsè tí òjò sẹ́ ẹnu sẹ́ àwọn kíláàsì àwọn ọ̀gá wa máa ṣe lẹ́yìn bẹ́ẹ̀ bí a ti wá sọ fúnra pé ìgbẹ́ dídẹ yìí ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam ìmọ̀ máa ní láì fi ń jọ mi tí dòfin pé ọ gbọ́dọ̀ dé díẹ̀ láwọn ìṣesí bíi mélòó kan ìdí òfin ọ gbọ́dọ̀ dẹ́ láàyè pé láàyè báyìí ààyè báyìí ààyè báyìí àyèdẹ́gbẹ́ ń bẹ ìsì di òfin ọ gbọ́dọ̀ jẹ́ ní ìgbà báyìí nígbà báyìí nígbà báyìí ọ gbọ́dọ̀ dé díẹ̀ nínú àwọn àyè díẹ̀ tí ó rí báyìí tí a ti gbọ́dọ̀ dẹ́ ó ti yára sí pé halal ni ó sì lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ibi èèyàn bá bára rẹ̀ lè dájọ́ ká má débẹ̀ gẹ́gẹ́ bá a sọ pé ká jẹun halal ni ká wọṣọ halal ni ṣùgbọ́n tẹ̀yìn bá lọ lè wọṣọ tó lọ lè kọjá iye ó yẹ kó wọ̀ àbówọ̀ ó kọjá bí ó yẹ kó dé lára sẹ̀ kó ti dẹ́ fi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbẹ́ dídẹ ṣe rí lálàkọ́kọ́ bí èèyàn bá dà níyàn pé òun lọ ọ̀gbẹ́ lọ́wọ́ ní kí ló dé nǹkan fẹ́ sí é lọ ẹ má jòkó lásán nǹkan sí é lé lọ dé káwá yìí ẹran tó bá pa ńkọ́ mi nǹkan máa kọ́ ọ́ ti ń tàbọ̀ mi máa ń ta látàrin ni àwọn àparò kan máa kú seré lọ ní àwọn ìyàwó kú seré lọ ní mi gbé wọn mi ti àti sẹ́rẹ́ ńlẹ̀ wa tí màá lè kẹ́ran gbé ìgbẹ́ wọlé má débẹ̀ o náà wọ́n gbìyànjú pé mo fi sí é lọ o bọ́ọ̀ bá ti ní pẹran tó fi ṣàǹfààní fi ẹran lẹ̀ jẹ́ẹ́jẹ́ jòkó ńlẹ̀ wà nǹkan mí ṣe àti pé àwọn ọmọ ènìyàn Ọlọ́run bá sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim afa hasibtum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un ṣé ẹ rò páwọn Ọlọ́run bá dá yín ṣeré ni pé ń ṣe é lọ nǹkan gbà fàájì kiri pé ayé tẹ ẹ wọ ẹ kàn bá fàájì wa ẹ sì ló ń tẹ́ lò ẹ sì padà mọ́ làlùkìyámà bẹ́ẹ̀ kò sí nǹkan kan àbẹ́ ẹ rò pé ẹ̀ tiẹ̀ ní padà wá sálùkìyámà fata'ala Allahu al-malikul haqq Ọlọ́run bá ga kọjá gbogbo lẹ́yìn ó ga kọjá àwàdà torí náà nǹkan tó o bá fẹ́ lọ má mú àníyàn yín sí é lọ mọ́ sì má níyàn yín pa wọ́n dànù lásán mọ́ sì má níyàn yín lè kọ́ ìtọ́wọ́ dáa níyàn ìbáàdà sí i gẹ́gẹ́ bá ṣe bá níwájú díẹ̀ nísìnyí pé mo fẹ́ fi sin lọ́hùn ẹran tí mo bá pa ìmọ̀ yín jẹ́ fúnra mi ìmọ̀ yín ta ìfowó rẹ̀ bóyá bùkátà àbí sì gbẹ̀fẹ́ ni tí ó jẹ́ torí ẹyẹ tíntìn ètò kéré jù náà ẹyẹ tá a máa wò bí èèyàn bá lè pa láì nídìí àdàbí fi yé wa bí àdìsí ọba Ibn Abbas gbà wá pé tó bá di jọ́ àlìkíyàmá ẹyẹ yóò kanlẹ̀ lọ́wájú Ọlọ́run ni àdìsí náà ni látọ̀rọ̀ ọba Ibn Hibban ànábì ni man qatala usfuran fama fawqahu abathan ajja ila Allah yawm al-qiyamah يقول يا رب إن فلان قتلني عبثا ولم يقتلني منفعا ẹyẹ yóò sọ pé Ọlọ́run lágbájá ó pa mí sí é kò pa mí kó fi mí ṣàǹfààní tó torí rẹ̀ dá wa fún
pé ọní kó àwọn ẹyẹ ká wúlò fáwọn ọmọ ènìyàn kó jẹ wá àsìtakò ṣùgbọ́n lẹ́yìn kan fi mí kọ́ tọwọ́ lásán ó ta àbọ̀n sí mi ó ta rọ́bà sí mi mi máa ń lọ rẹ̀ ó kàn fi sí é lásán torí náà kọ́ ọlọ́run bá ń gbẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ̀ bá yanjú ẹ̀ kó tó lọ ẹ wá dákun kí láǹfààní wa gẹ́gẹ́ bí mùsùlùmí tó kírun tó gbàgbé tó lọ hajj tó di jọ́lì kìámà tí wọ àtẹ̀yẹ tó ń jọ ń já tẹ̀yẹ lóhun tó gbẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ èèyàn gba tiẹ̀ tẹ̀yẹ náà tó gba tiẹ̀ sẹ́ kólú ẹ̀ dáná torí náà kọ́ ká fèsì bó bá ti pé mo béèrè lọ ó ti kú òní tíṣẹ́ rẹ̀ àfaramọ́